pẹ̀lú ìdùnnú àti ayọ̀ àti ọpẹ́ sí Ọlọ́run alààyè ní à ń kí gbogbo ẹ̀yin ará ilé tí ẹ̀ ń gbọ́ wa níbi gbogbo wípé a kú ìrọ̀lẹ́, a kú ìsinmi òní, a sì gbàdúrà wípé ọjọ́ ìsinmi tòní kò ní jẹ́ ti kẹ́yìn fẹ́nikẹ́ni nínú wa. Gẹ́gẹ́ bí a ti máa ń ṣe ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ, ètò ìjíròrò nínú Bíbélì tí Dayọ̀síìsì Ifẹ̀ ìjọ Anglican gbé kalẹ̀, òun ni ó ń lọ lọ́wọ́ báyìí. Ní àṣálẹ́ yìí èmi nìkan kọ́ ni mo wà níbí. Nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run, màmá wa àti bàbá wa wọ́n wà pẹ̀lú mi. Màmá, ẹ bá wa kí àwọn ará ilé kí ẹ dá orúkọ yín mà. Mo kí gbogbo ará ilé o, a kú ìsinmi èní o, ìsinmi ayọ̀ la máa ṣe o. Orúkọ tèmi ni Mary Olúfúnkẹ́ aya Awófisóyè. Ẹ káàbọ̀ mà. Ju bí ẹ ti múra sílẹ̀ lọ, Olúwa yóò lò yín fún wa. Àmín. Nígbà táwọn tó ń gbọ́ nílé bá di alábùkún fún ire àti ìbùkún tí náà yóò tẹ̀ yín lọ́wọ́. Àmín. Bàbá wa nínú Olúwa. Mo kí àwọn ará ilé náà bákan náà. Orúkọ tèmi ni Venerable Benjamin Ayégúnlẹ̀. Bàbá, ẹ ṣé àdúpẹ́ sà. Èmi tí mo jẹ́ atọ́kùn, orúkọ mi ni Venerable Olúwatúnmiṣe Olúwaṣọlá. Àti àwa àti ẹ̀yin nílé nípa ẹ̀kọ́ Bíbélì tòní, a ó di alábùkún fún. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, Olúwa tó pọ̀ nípa àti agbára, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ mìíràn tẹ́ tún fún wa láti jíròrò nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ fún àánú èyí tí a rí gbà. A sì dúpẹ́ nítorí pé ọ̀rọ̀ náà bí a ó ti máa jíròrò lé lórí lónìí yóò ṣiṣẹ́ ìyanu nínú ayé wa. Àmín. Àmín. Bá àwọn ọba àfi gbogbo lé yín lọ́wọ́, Ọlọ́run tó pọ̀ nípa àti agbára nínú ọ̀rọ̀ náà, Olúwa jẹ́rìí ara rẹ̀. Àmín. Olúwa ẹ bá wa pé. Àmín. Ọ̀rọ̀ náà ti jáde lórúkọ Jésù Olùgbàlà nínú ayé ẹnì kọ̀ọ̀kan gbogbo àwọn olùgbọ́, lórúkọ Jésù kó máa mú wọn lára dá. Àmín. Máa ṣiṣẹ́ ìyanu nínú ayé wọn. Àmín. Ògo ni fọ́lọ́run lókè. Hallelujah. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ̀kọ́ 26 nínú àkòrí tí à ń yẹ̀wò ni a wà báyìí. Àkòrí náà ni oore ọ̀fẹ́ ìfifúnni. Ẹ̀ka àkòrí àgbékalẹ̀ ìfifúnni. Kókó fún ìjíròrò, kókó ẹ̀kọ́ ní àṣálẹ́ yìí ni ìfifúnni tọkàntọkàn. Àwọn ibi kíkà mẹ́ta ni Anita ó kà ní ṣísẹ̀ntẹ̀lé, a ó yára kà wọ́n fún wa. Jòhánù orí 6 ẹsẹ̀ 9 tí ó kà báyìí pé ọmọdékùnrin kan ń bẹ níbẹ̀ níhìn yìí tí ó ní ìṣù àkàrà báálì 5 àti ẹja kéékèèké 2, ṣùgbọ́n kí ni wọ̀nyí jẹ́ láàrin ọ̀pọ̀ ènìyàn wọn bí èyí? Ìrere ti Máàkù orí orí 12 ẹsẹ̀ 41 sí 44. Jésù sì jókòó kọjú sí àpótí ìṣúra, ó sì wo bí ìjọ ènìyàn ti ń sọ owó sínú àpótí ìṣúra. Ọ̀pọ̀ àwọn ọlọ́rọ̀ sì sọ púpọ̀ sí i. Tálákà opó kan sì wà, ó sọ owó idẹ wẹ́wẹ́ 2 sí i, ṣe ìdáméjì owó bàbà kan sínú rẹ̀. Ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì fún wọn pé, lóòótọ́ ni mo wí fún yín pé tálákà opó yìí sọ sínú àpótí ìṣúra ju gbogbo àwọn tí ó sọ sínú rẹ̀ lọ, nítorí gbogbo wọn sọ sínú rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìní wọn, ṣùgbọ́n òun nínú àìní rẹ̀ ó sọ ohun gbogbo tí ó ní sí àní gbogbo ìní rẹ̀. Ẹ ṣé àdúpẹ́ sà. Bí a ti ń tẹ̀síwájú nínú ìjíròrò yìí, tí a bá rí ìbéèrè tàbí ó ń tàpórógọ nínú wa tí a fẹ́ mọ̀ nípa rẹ̀, a lè tẹ̀ ẹ́ sínú ẹ̀rọ fóònù àgbélọ́wọ́ ti WhatsApp 0814 719 4733. Mo sọ ní ẹ̀kan sí 0814 719 4733. Èròǹgbà ìjíròrò wa ní àṣálẹ́ yìí àkọ́kọ́ ni láti mọ̀ dáradára nípa àwòmọ́ ìfifúnni. Èkejì àti láti kọ́ láti ara àpẹẹrẹ
àwọn tó fi fúnni tọkàntọkàn láti kọ́ láti ara àpẹẹrẹ àwọn tó fi fúnni tọkàntọkàn. Láì gbára wa ní àkókò ẹ ká yára lọ sínú ìfáàrà wa. Ìfifúnni jẹ́ àkòrí tí ó farahàn káàkiri nínú ìwé mímọ́, yálà májẹ̀mú láéláé tàbí májẹ̀mú titun. Tí a bá fi ojú ṣùnùkùn wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó fi fún Ọlọ́run àtàwọn ìránṣẹ́ rẹ̀ nínú ìwé mímọ́, a rí àwọn tí ó fi fún Ọlọ́run láìṣe pé wọ́n ní ànító tàbí àníṣẹ́kù. Gẹ́gẹ́ bí a ti rí ní Lúùkù orí 21 ẹsẹ̀ 4. Nítorí gbogbo àwọn wọ̀nyí fi sínú ẹ̀bùn Ọlọ́run láti ọ̀pọ̀lọpọ̀ ìní wọn, ṣùgbọ́n òun nínú àìní rẹ̀ ó sọ gbogbo ohun ìní rẹ̀ tí ó ní sínú rẹ̀. Eléyìí jẹ́ kí a rántí orin wa kan tó sọ wípé kò dìgbà tí a bá jẹ àjẹṣẹ́kù kí a tó lọ́wọ́ sí iṣẹ́ Olúwa. Iṣẹ́ Olúwa kò gbọdọ̀ dúró. Lọ́wọ́ sí i, mú ọrẹ wá. Fún irú àwọn ènìyàn wọ̀nyí, ìfifúnni tọkàntọkàn ó ṣe kókó fún wọn. Láì tẹ̀ tí lọ sínú ìbéèrè fún ìjíròrò, a ti rí ẹ̀kọ́ pàtàkì níbẹ̀ nínú ìfáàrà wa. Kì í ṣe ìgbà tí a bá ní ànító àtàníṣẹ́kù tí àmọ́ nǹkan tá fẹ́ fi ṣe ká tó máa ṣoore tàbí ká tó dá sí iṣẹ́ Olúwa. Oore ọ̀fẹ́ ìfifúnni tọkàntọkàn Olúwa yóò fi fún gbogbo wa o. Àmín. Ẹ̀kọ́ wa ní òní yìí ń wo àwọn àpẹẹrẹ àti àwọn ẹ̀kọ́ tí a lè kọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ òde òní. A ń lọ sínú ìbéèrè fún ìjíròrò. Ìbéèrè àkọ́kọ́ màá béèrè lọ́wọ́ màmá wa. Kí ni ìyàtọ̀ tó wà nínú ìfifúnni tọkàntọkàn àti fífi agídí fifúnni? Mo fẹ́ kà láti inú ìwé Ẹ́sódù orí 23 ẹsẹ̀ 5. Wọ́n ní ẹ̀yin mú ọrẹ wá láti inú ara yín fún Olúwa. Ẹnikẹ́ni tí ọkàn rẹ̀ fẹ́ kí ó mú wá lé ọrẹ fún Olúwa, wúrà àti fàdákà àti idẹ. Ẹni tí ó mú ọrẹ wá tọkàntọkàn, inú ẹ̀ dùn láti fi fún Ọlọ́run, inú ẹ̀ yọ sí i. Wọ́n tì í gbọ̀ngbọ̀n, kò sẹ́ni tó pa á láṣẹ, ó mú wá tọkàntọkàn. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan náà Ọlọ́run lè béèrè tàbí ká rí kí ìjọ kó béèrè fún nǹkan, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ọrẹ àtọkànwá tí a fi ayọ̀ ṣe. Ẹni tó fi agídí fún ni, ẹbí ìgbà tán wọ́n ti gbọ̀ngbọ̀n, òun gan kò fẹ́ ṣe, ṣùgbọ́n wọ́n kàn jọ ṣe é, bá wa ṣe é, abẹ́ẹ̀bẹ́ kó tó yẹn fi agídí fún ni. Irú àwọn ọrẹ bẹ́ẹ̀ yẹn náà kò dẹ̀ ní ìtẹ́wọ́gbà dàbí alára lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín lórúkọ Jésù. Bàbá, àfikún. Ẹ ṣé. Ní àfikún ohun tí màmá wa tí wọ́n ti ṣe lálàyé, tí a bá tún wo lẹ́tà Pọ́ọ̀lù sí àwọn ará Kọ́ríńtì, lẹ́tà rẹ̀ kejì orí 9 ẹsẹ̀ 7, ó tún kí lẹ́yìn, ó ní kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn rẹ̀, kì í ṣe àfẹ́kúnṣe tàbí ti aláìgbọ́dọ̀ má ṣe, nítorí Ọlọ́run fẹ́ onídùúdùn ọlọ́rẹ̀. A rí wípé ìyàtọ̀ ó wà láàrin ìfifúnni tọkàntọkàn àti fífi agídí ṣe. Ìfifúnni ní tọkàntọkàn, ohun tó wá láti inú ọkàn wa wá, tí a wò ó pé láì ṣe pé ẹnikẹ́ni ń tì wá gbọ̀ngbọ̀n tàbí ẹnìkan ń sọ wípé dandan a gbọ́dọ̀ ṣe èyí, tá a rí pé látọkàn wa a yọ́nú sí láti ṣe é. Ìyẹn ni ìfifúnni tọkàntọkàn. Ilé ìta ń fa gidi ṣe wo ni ó dìgbà tán bá ṣe sọ pé dandan gbọ́dọ̀ ṣe ilé gbọ́dọ̀ ṣe ilé ìta sọ pé wọ́n ṣe pa á láṣẹ fún pé ó gbọ́dọ̀ ṣe yìí kó tó ṣe é. Irú yẹn agídí nìyẹn, gẹ́gẹ́ bí àwọn màmá ti sọ. Bíbélì náà fìdí ẹ̀ múlẹ̀ pé irú ìfifúnni bẹ́ẹ̀ kò ní ìtẹ́wọ́gbà, kò dẹ̀ ní ìbùkún kankan nínú. Ẹ ṣé àdúpẹ́ sà, ẹ ṣé àdúpẹ́ mà. Ìyẹn rán mi létí ọ̀rọ̀ kan tí mo máa ń fẹ́ láti máa sọ nígbà míì. Òun náà ni wípé bí ìjọba ṣe owó gbà, Ọlọ́run kò ní ṣe ìbùkún pín. Ọrẹ tí wọ́n fi agídí, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá, wọ́n ń bẹ̀ wá, wọ́n ń rọ̀ wá, wọ́n ṣẹ̀ ń ṣe àlàyé gbogbo ìtọ́fẹ́ tọ́lẹ́nu ká tó fi sílẹ̀. Ẹ sáà ní ẹ má rí kán má rí tèmi sọ, ẹ jẹ́ kí n fún wọn. Ọrẹ tí ò wá láti inú wa, tínú wa ò dùn sí,
a tún fi ọrẹ sílẹ̀ tán a tún sọ̀rọ̀ lẹ́yìn pé àwọn ọ̀tí ẹ̀mọ̀jówó lọ kásá mu wá ká mu wá ni ayẹyẹ ọrẹ tí a fi agídí fi sílẹ̀ nìyẹn kò ṣe ìtẹ́wọ́gbà. Mo gbàgbọ́ pé a ti rí yàtọ̀ nínú ẹ̀yin tẹ́ ń gbọ́ wa. Báwo lẹ ṣe ń ṣe ìfifúnni yín bóyá fún aládùúgbò mọ̀lẹ́bí tàbí sí iṣẹ́ Olúwa. Oore ọ̀fẹ́ ìfifúnni tọkàntọkàn àgbàlẹ̀ àdúrà lẹ́ẹ̀kan sí Olúwa yóò fi fún gbogbo wa o. Àmín. Ìbéèrè kejì bàbá wa, kí ni ó ran àwọn ìjọ Macedonia lọ́wọ́ láti máa fi fúnni tọkàntọkàn? Ṣé gbogbo tí ẹ bá wo ibi àtọ́ka sí tí wọ́n fún wa Kọ́ríńtì kejì orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní sí ìkarùn-ún, ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé àwọn ìjọ Macedonia wọ́n jẹ́ ìjọ tó jẹ́ pé wọ́n ní ìfẹ́ láti máa fi fúnni, wọ́n ní ìfẹ́ sí bó tilẹ̀ jẹ́ pé wọ́n la ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi nǹkan kọjá ṣùgbọ́n wọ́n mọ rírì Ọlọ́run, wọ́n mọ Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá ti mọ Ọlọ́run, ohun àkọ́kọ́ nìyẹn, èèyàn bá mọ Ọlọ́run ohunkóhun ò ní kún lójú láti lè fi fún Ọlọ́run. Kò sí ohun tó máa wúwo jù fún pé láti yọ̀ǹda fún Ọlọ́run. So àwọn ìjọ ní Macedonia ohun kọ́kọ́ tó kọ́kọ́ ràn wọ́n lọ́wọ́ nìyẹn, wọ́n jẹ́ tó jẹ́ pé wọ́n mọ Ọlọ́run, wọ́n mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Yàtọ̀ sí yẹn wọ́n tún wá ní àwọn ìpèníjà, àwọn ìdánwò lóríṣiríṣi. Ọ̀pọ̀ ìgbà ìdánwò máa ń jẹ́ kéèyàn tó súnmọ́ Ọlọ́run, ó máa ń jẹ́ kéèyàn mọ rírì Ọlọ́run. So ìdánwò dé bá wọn, ìyẹn tó wá ràn wọ́n lọ́wọ́ láti lè mọ rírì Ọlọ́run, láti lè súnmọ́ Ọlọ́run. So àwọn nǹkan wọ̀nyí ló ràn wọ́n lọ́wọ́ láti fi fún Ọlọ́run. Kò sóhun tó kún wọn lójú, kò sóhun tó pọ̀ jù fún wọn láti fi fún Ọlọ́run. So bẹ́ẹ̀ náà ni nínú àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́ lónìí, a gbọ́dọ̀ rí wípé kò sí ohunkóhun tó tóbi jù láti lè fi fún Ọlọ́run. Ohun gbogbo tá a ní Ọlọ́run ló ní. Àwọn ìjọ Macedonia wọ́n rí ohun táwọn ní Ọlọ́run ló ní, kì í ṣe àwọn. So ìyẹn ló fi ràn wọ́n lọ́wọ́ láti lè fi fún Ọlọ́run. Ẹ ṣé àdúpẹ́. Lórúkọ Kristi Olúwa ràn wá lọ́wọ́. Màmá wa, àfikún láti ọ̀dọ̀ yín yàtọ̀ sí ohun tí wọ́n ti sọ bóyá ó tiẹ̀ wà. A rí i pé wọ́n ní oore ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ lèèyàn lè fi fún Ọlọ́run tọkàntọkàn tàbí fi fún aládùúgbò tọkàntọkàn. Obìnrin oko Sáráfátì bó tilẹ̀ jẹ́ pé àka ibẹ̀ yẹ̀fun kékeré tóun àtọmọ ẹ̀ máa jẹ tó ṣẹ́kù tó ní káwọn jẹ́ káwọn kú, ṣùgbọ́n wòlíì ní tètè kọ́ ṣe tèmi ná, ó dẹ̀ kọ́kọ́ ṣe tiẹ̀ yẹn. So a rí wípé bó ṣe ṣe yẹn Ọlọ́run dẹ̀ ó tún fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò fún wọn. So oore ọ̀fẹ́ ló lè jẹ́ kéèyàn ṣe bẹ́ẹ̀ pé kékeré jẹ́ kí n fi ilẹ̀ Ọlọ́run á tọ́jú mi, oore ọ̀fẹ́ ni. Kò sí ẹni tí Ọlọ́run kò fún ní ẹ̀bùn kan tàbí òmíràn tàbí ohun kan, kò sí ẹni tó wà tí kò ní ohun tó lè pín pẹ̀lú ẹnì kejì rẹ̀. Àti opó Sáráfátì àti ìjọ Macedonia gbogbo wọn ló ní ìlàkọjá ní àkókò yẹn, ìyàn gidi mú ní Samaria ní àkókò yẹn, a sì ti rí ti àwọn Macedonia. Síbẹ̀ nínú ìlàkọjá yìí Olúwa sì fún wọn ní oore ọ̀fẹ́, wọ́n sì ní ohun tí wọ́n lè pín. Àfikún láti ọ̀dọ̀ mi, tá bá wo ẹsẹ̀ ìkarùn-ún, wọ́n sọ wípé wọ́n tètè kọ́kọ́ fi ara wọn fún Ọlọ́run. Bí ènìyàn ò bá fi ayé ẹ̀ fún Jésù, gbogbo ohun tá à ń sọ yìí a ní wọ́n fẹ́ máa lọ́ wa lọ́wọ́ gbà ni, kò ní nítumọ̀ sí wọn. Ọkàn èèyàn ṣe pàtàkì. Tá bá ti fi ọkàn wa fún Ọlọ́run àti ṣe gbogbo ohun tá à ń sọ yìí, á rọrùn fún wa. Ìyẹn pẹ̀lú ohun tó ràn wọ́n lọ́wọ́ láti máa ṣe ìfifúnni tọkàntọkàn. Tá bá tún wo ibẹ̀ yẹn náà, a rí wípé wọ́n tún bẹ àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn ni, wọ́n ń bẹ̀ wọ́n, wọ́n ń rọ̀ wọ́n, ẹ gba kíní yìí lọ́wọ́ wa. Àwọn ìránṣẹ́ Ọlọ́run mọ nǹkan tí wọ́n ń là kọjá, wọn ò fẹ́ gbà lọ́wọ́ wọn, wọ́n ń rọ̀ wọ́n torí wọ́n mọ pàtàkì ohun tí wọ́n ń ṣe. Nígbà tí a bá pín pẹ̀lú ènìyàn tẹ́niyẹn sì gbà lọ́wọ́ wa, ìbùkún ẹ̀ máa wà lórí wa. Tí ò bá gbà, ṣe ló fẹ́ dá ìbùkún wa dúró. Ẹ̀ka náà kó máa kọ́ ká máa rọ àwọn ènìyàn láti gbà lọ́wọ́ wa. Kì í ṣe lè tó pé a fi ṣe nǹkan tí kò dára o. Lórúkọ Kristi ẹ̀mí kẹ́mi kò ní wọnú wa. Àmín. Ẹ̀ka lọ sí ìbéèrè kẹta. Màmá wa, kí ni ohun tí a gbọ́dọ̀ ṣọ́ra fún tàbí ṣàkíyèsí nígbà tá a bá ń fi fúnni tọkàntọkàn? Ẹ kí hallelujah. Hallelujah. Tí a bá ń fi fúnni tọkàntọkàn, a gbọ́dọ̀ kíyèsí ìhùwàsí
àwọn ènìyàn. A gbọ́dọ̀ kíyèsí gbólóhùn tí àwọn ènìyàn tó wà nítòsí ọ̀dọ̀ wa tó ń sọ. Mo fẹ́ kà láti inú ìwé Matthew orí 26 ẹsẹ̀ ìkeje sí ìkẹtàlá. Ó ní obìnrin kan tọ̀ wá tí ó ní òròbó àlàbásà òróró ìkunra iyebíye, ó sì ń dà á sí i lórí bí ó ti jókòó ti oúnjẹ. Ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí i, inú ru wọ́n wí pé, nítorí kí ni a ṣe ń fi eléyìí ṣòfò? Àbá ṣáà ta ìkunra yìí ní owó iyebíye, àbá sì fi fún àwọn tálákà. Ṣùgbọ́n nígbà tí Jésù mọ̀, ó wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń bá obìnrin náà wí? Nítorí iṣẹ́ rere ni ó ṣe sí mi. Nígbà gbogbo ni ẹ̀yin ṣáà ní àwọn tálákà pẹ̀lú yín, ṣùgbọ́n ẹ̀yin kò ní mi ní ìgbà gbogbo. A rí wípé obìnrin yìí ó mọ rírì ohun tó mú dání. Kì í ṣàwọn yẹn ló yẹ kó sọ fún pé ó wọ́n. Ó mọ̀ pé wọ́n, ṣùgbọ́n ó mọ̀ pé Jésù ṣọ̀wọ́n jù bẹ́ẹ̀ lọ. Àwa náà gbọ́dọ̀ mọ̀ pé bí owó wa tilẹ̀ pọ̀, ṣùgbọ́n Ọlọ́run ni orísun, òun ni orísun ẹ̀mí wa, òun ni orísun èrè tá à ń jẹ, òun ni orísun iṣẹ́ tá à ń ṣe, òun ni orísun ayọ̀ wa, òun ni orísun àlàáfíà wa. Obìnrin yẹn kò bìkítà, ó fẹ́ inú ẹ̀ yọ sí láti da òróró yẹn lé Jésù lórí. Ṣùgbọ́n àwọn kan wọ́n ló fi ṣòfò. Ṣùgbọ́n Jésù sọ pé nǹkan dáadáa ni obìnrin yẹn ṣe. A tún wá rí i pé níbẹ̀ àwọn ọmọ ẹ̀yìn Jésù gangan ló ń sọ wípé wọ́n fi ṣòfò. Wọ́n fi ṣòfò. So tá a bá ń wo ohun tí àwọn èèyàn ń sọ, a ò ní ṣe fún Ọlọ́run. Ìtorí náà lọ́lọ́run ṣe sọ fún wa pé tá a bá fẹ́ ṣoore, ká má jẹ́ kí ọwọ́ ọ̀tún wa kó mọ tí ọwọ́ òsì wa ń ṣe. A gbọ́dọ̀ ṣe ní bòńkẹ́lẹ́, ká má làágò lé lórí, ká má wá ìyìn ènìyàn. Tá a bá fi lọ ìyàn, àwọn míì wọ́n á ní kó má ṣe, wọ́n á ló ti wọ́n jù bọ́n ṣe sọ ń bí. Àwọn míì wọ́n lè sọ̀rọ̀ ìwúrí torí wa máa wú débi tí ìgbéraga máa wọnú ọkàn wa, àátúnjọra wa lójú. Tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn, a ní rí èrè gbà lọ́dọ̀ Ọlọ́run. Nítorí náà a gbọ́dọ̀ ṣe ń bòńkẹ́lẹ́ kó jẹ́ pé láàrin àwa àti Ọlọ́run ká lè rí èrè púpọ̀ gbà níbẹ̀. Ẹ ṣé àdúpẹ́ mà, bàbá wa àfikún. Ẹ ṣé ní àfikún gẹ́gẹ́ bí ìwé Matthew orí 6 ẹsẹ̀ 1 sí 4 náà ṣe làálẹ̀. Ó ní ẹ kíyèsí ara kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a má bàa lè rí yín. Ìyẹn ni wípé ká má ṣe ohun tá a fẹ́ fi fún Ọlọ́run tá a fẹ́ ṣe, ká má ṣe ní kí wọ́n pariwo wa, wọ́n máa pariwo wa ọpẹ́lọpẹ́ wọn. Lágbájá ló ṣe mo rántí ní ìgbà kan nínú ìjọ kan tí mo wà, arákùnrin kan, bàbá kan wà níbẹ̀, tó bá ti ṣe nǹkan fún ìjọ, ó máa make sure pé àwọn àlùfáà gbọ́dọ̀ announce ẹ̀. Bẹ́ẹ̀ bá announce ẹ̀, kí wọ́n polongo ẹ̀, kí wọ́n sọ fún gbogbo ará ìjọ. Inú ẹ̀ ò ní dùn, ó máa bẹ̀rẹ̀ sí ní bá àwọn àlùfáà yẹn jà ní. Ìyẹn ò ní ìyìn rárá, ò ní ìyìn. Ohun tá a bá ń ṣe, a gbọ́dọ̀ ṣe láì jẹ́ kí ẹlòmíràn mọ̀. Ẹ ṣé àdúpẹ́ sà. Ẹsẹ̀ ìkẹta ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń ṣe ìtọrẹ àánú rẹ, má sì jẹ́ kí ọwọ́ òsì rẹ kí ó mọ̀ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe. Ẹsẹ̀ ìkẹrin, kí ìtọrẹ àánú rẹ kí ó wà ní ìkọ̀kọ̀, bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ yóò sọ fún ọ ní gbangba. Bí ìtọrẹ àánú wa ṣe kó yẹ kó rí nìyẹn. A lè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ Ọlọ́run lóòótọ́ àti lódodo, wọ́n bá fẹ́ fi fún ni, wọn ò ní pariwo ẹ̀, wọn ò ní jẹ́ kí ènìyàn mọ̀. Wọ́n á tẹ́ bá tẹ̀ fẹ́ dárúkọ wọn, wọ́n á ní rárá o, ẹni tọ́lọ́run mọ̀, wọ́n á dẹ̀ ṣe. Àwọn tí Ọlọ́run fẹ́ ni àwọn tó ní ìbùkún nìyẹn. Ẹ ṣé àdúpẹ́ sà, ẹ ṣé àdúpẹ́ mà. Ó rán mi létí ẹni tó fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ní àpò rẹsì ní ìgbà ọdún. Nígbà tó tí ọdún parí tán, tó wá rí tí àwọn alábàáṣiṣẹ́pọ̀ ọ̀gá tí wọn ò kí pé àdúpẹ́ o, ṣé wọn ò jíṣẹ́ fún yín ni, ṣé wọn ò sọ fún yín ni. Tí a bá ṣe oore, ẹ jẹ́ ká máa jọ̀wọ́ ẹ̀ sílẹ̀ pé a ṣe, ká má máa retí kí wọ́n dúpẹ́ tàbí kí wọ́n máa sọ káàkiri. Ní ohun gbogbo tí à ń sọ, kó má jẹ́ ohun tí a bá kàn rí, ohun tá ò nílò mọ́ la fi ń ṣe oore, la fi ń ṣe ìpín fún ni. Ẹ wo ibi tí wọ́n kà fún wa, òróró alabásà ẹ̀ tó ṣe iyebíye, tó dára, ṣùgbọ́n Jésù ṣe iyebíye, ó ṣọ̀wọ́n jù bẹ́ẹ̀ lọ. Ká máa kíyèsí yẹn lọ́kàn ara wa pé ẹni tá fẹ́ fi nǹkan yìí fún kì í ṣe ẹni tó yẹ ká fún ní nǹkan tí kò dára.
yàtọ̀ sí yẹn ìwọ̀n ọmọ ẹnìkejì wa ta fẹ́ pín pẹ̀lú ẹ̀ kárí pé nǹkan tó wúlò fún wọn tó máa ṣàǹfààní fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú eléyìí tí àwọn màmá wa àti bàbá wa tí wọ́n ti sọ oore ọ̀fẹ́ kíyèsára yìí Olúwa yóò fi fún wa. àmín. ìbéèrè kẹrin tí mo fi kún ìbùkún tí ó wà nínú ìfifúnni tọkàntọkàn ṣé ìbùkún tiẹ̀ wà? ìbùkún pọ̀ rẹpẹtẹ fún ìfifúnni màá sáré máa mú ní pépèpé. ẹ má sọ gbogbo ẹ̀tàn torí màmá náà máa ṣe àfikún. bẹ́ẹ̀ni lákọ̀ọ́kọ́ bá a ṣe ń fifúnni à ń tò ìṣúra àjọ sí ọ̀run èyí tá a lọ dé bá ní ìkẹyìn ohun àkọ́kọ́ nìyẹn ìbùkún àkọ́kọ́ nìyẹn èyí tó dàbí rẹ̀ àlàáfíà ìbùkún àlàáfíà kó máa wọnú ayé wa ìfọ̀kànbalẹ̀ ìtẹ̀síwájú ojú rere àti àánú Ọlọ́run ẹ jẹ́ dúró níbẹ̀ yẹn náà. ẹ ṣe àdúpẹ́ sà girama ó yẹ mà. hallelujah. a rí wípé ọmọ kékeré tó fi ìṣù àkàrà rẹ̀ 5 àti ẹja wẹ́wẹ́ sílẹ̀ ń bíbà. bẹ́ẹ̀ni. a rí wípé nígbà tí gbogbo ayé jẹun tán. èyí tó kù. mo ṣọ́ pé Jésù máa sọ pé òun ni kókó lọ lónìí. a rí wípé obìnrin oṣó Sáráfátì. bẹ́ẹ̀ni. tó ní káwọn àtọmọ nǹkan jẹ kán kú a rí pé gbólóhùn burúkú tó sọ jáde yẹn ọmọ yẹn pàpàkù ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ ìfifúnni ọmọ yẹn jí. orí adẹ̀rí pé ìwé Lúùkù orí 6 ẹsẹ̀ 38 bẹ́ẹ̀ ni ó ní ká fi fún ni ó ní a ó sì fi fún ọ ó ní òṣùwọ̀n tó kún àkúnwọ́ sílẹ̀ àkìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó ní ìnáwó la máa fi fún wa so ìbùkún pọ̀ jù bẹ́ẹ̀ lọ náà ni pé ìjọba ọ̀run a tún fi ṣeré jẹ Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín lórúkọ Jésù. tí a bá ń ṣe ìfifúnni tọkàntọkàn kò sí ohun rere tí a fi àdúrà kan ilẹ̀kùn rẹ̀ tí kò ní sí ní ṣíṣí. àpẹẹrẹ yẹn wà nígbà ayé Kọ̀nílíù balógun ọ̀rún nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 10. wọ́n sọ pé àdúrà rẹ̀ àtọrẹ rẹ̀ ìgbà gbogbo ó dé ọ̀dọ̀ Olúwa ó ṣe ìtẹ́wọ́gbà. àdúrà wa ni wípé ọrẹ wa ìfifúnni wa yóò máa ṣe ìtẹ́wọ́gbà. àmín. lẹ́ẹ̀kan sí ẹ̀yin ará ilé àmọ́ bóyá ẹ ní ìbéèrè kan tàbí òmíràn kẹ́ bá wa tẹ̀ jíṣẹ́ sí ẹ̀rọ àgbélọ́wọ́ ti WhatsApp 0814-719-4733 0814-719-4733. Ọlọ́run ní àpẹẹrẹ pípé ìfifúnni tọkàntọkàn àkọ́kọ́ nípa fífi ọmọ rẹ̀ bíbí kan ṣoṣo lélẹ̀ fún wa. Jòhánù orí 3 ẹsẹ̀ 19. kò sí ìfifúnni tí ó tóbi tó èyí. ó ti fi àpẹẹrẹ rere fún wa láti tẹ̀lé. fífúnni tọkàntọkàn jẹ́ àǹfààní oore ọ̀fẹ́ sì wà fún. béèrè fún oore ọ̀fẹ́ náà. ohun tí a sọ ní ìkádìí ni wípé Ọlọ́run ó ti fi ara rẹ̀ ṣe àpẹẹrẹ rere àwòkọ́ṣe nípa ìfifúnni tọkàntọkàn. kò sí ìfifúnni tó tún lè tó èyí tí Ọlọ́run ti ṣe tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo Jésù Kristi Olúwa wa sílẹ̀ fún gbogbo aráyé. àpẹẹrẹ yìí wà fún wa kí a má jẹ́ kí ohunkóhun kó kún wa lójú. kí a máa rántí wípé ohun gbogbo tí a ní láti ọ̀dọ̀ Ọlọ́run ni. kò sí èyí tí a gbé wá láti ọ̀run. kì í ṣe pé nítorí pé a gbọ́n tàbí anágbára tàbí anóye ju àwọn tó kù lọ. oore ọ̀fẹ́ ni. ní orúkọ Kristi oore ọ̀fẹ́ yìí kò ní bọ́ sọnù lọ́wọ́ wa. àmín. ẹsẹ̀ àkọ́sórí wa Sámúẹ́lì 2 orí 24 ẹsẹ̀ 24. ó yá ẹ jẹ́ kí a dìjọ kà o. ọba sì wí fún Árónà pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n èmi ó rà á ní iye kan lọ́wọ́ rẹ bí ó ti wù kí ó ṣe. bẹ́ẹ̀ ni èmi kì yóò fi èyí tí èmi kò náwó fún rú ẹbọ sísun sí Olúwa Ọlọ́run mi. Dáfídì sì ra ibi ìpakà náà àti àwọn màálùú náà lé 50 ṣẹ́kẹ́lì fàdákà. ẹ̀kọ́ pàtàkì wà níbí fún wa o. ohun tí kò là wá lóògùn ohun tí kò kún wa lójú
kì í ṣe òun ló yẹ ká máa fi ṣe ìfifúnni. Lórúkọ Kristi á dára fún gbogbo wa. Àmín. Bàbá a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ púpọ̀ ṣe púpọ̀ àtọ́kùn. ju bí Ọlọ́run ti lò yín lọ, yóò bùkún fún yín padà. Àmín. Ìrìn àjò yín padà lọ sí ibùgbé yín tí ayọ̀ àtàlàfíà ló máa jẹ́. Àmín. Mo kí gbogbo ẹ̀yin aráalé pé ẹ kú etí ìgbọ́ látàárọ̀ o. Mo gbàdúrà lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run á yé wa, á dẹ̀ yé wa. Àmín. Orúkọ tèmi ni Mary Olúfúnkẹ́ aya Awófisóyè. Ẹ ṣé àdúpẹ́ mà. Mo gbàgbọ́ pé ọjọ́ mìíràn tí oore ọ̀fẹ́ bá tún wà, Lágbára jẹ́ wa. Ọlọ́run, inú dídùn mi. àti àwa àti ẹ̀yin àníjẹ́ ohun èlò àlòpàtì. Àmín. Nígbà tí àwọn tá à ń bá sọ Ọlọ́run tó bá dẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, a ò ní dẹni ìtanù. Àmín. Èmi tí mo ṣe atọ́kùn ètò ìjíròrò ti àkókò yìí ni Venerable Olúwatúnmiṣe Olúwaṣọlá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, gẹ́gẹ́ bí o ti rán wa àti oore ọ̀fẹ́ tí a ní àti pín ọ̀rọ̀ rẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ, a gbàdúrà fún oore ọ̀fẹ́ láti fi sínú ìṣe fún ẹnì kọ̀ọ̀kan tó gbọ́ wa ní orúkọ Jésù. Oore bá a fi fún wa. Àmín. Àwa tí ẹ sì lò náà ní orúkọ Kristi, oore ọ̀fẹ́ láti lè máa kíyèsára, Olúwa ẹ máa fi fún wa o. Àmín. Adúpẹ́pẹ́ ó ṣe bẹ́ẹ̀. Ògo ni fún yín ní òkè ọ̀run, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.